Agbanisẹ̀ṣe ká rántí orírun wa ká má tijú ohun tí ṣe tadúláwọ̀ àtẹ̀sìn àtàṣà àti ìṣẹ̀ṣe Yorùbá gbogbo wa la ò láṣepẹ́ láyé. Ìṣẹ̀ṣe làgbà agbanisẹ̀ṣe ká rántí orírun wa ká má tijú ohun. Just to be like àmì o ó máa yẹ wá dọjọ́ alẹ́ àṣẹ lórúkọ Jésù Kristi Olúwo wa àmì lórúkọ Jésù àbí bẹ́ẹ̀ kọ́. Eré ni bàbá wa ṣe kò máa jà eré ni bàbá wa ṣe kò máa jà. Ẹ̀yin tí wà nílé lóko ẹ káàbọ̀ sórí ètò ìrírí ayé. A wà níbi ayẹyẹ Ifáńgbọ́tèmi temple níbi tí a ti ṣe ọdún Ifá ìṣẹ̀ṣe àti egúngún arówó ìyábùnà. Ẹ máa bá wa ká lọ. Ìṣẹ̀ṣe làgbà, èmi ni ìyáàfin, ìyá tó mọ ọ̀jẹ̀ nínú ìṣẹ̀ṣe. Bí Kristẹni ṣe ń ṣe ọdún wọn ní December tọ́mọ náà wọ́n ń ṣe ọdún, bẹ́ẹ̀ náà ni ìmàle náà ní tiẹ̀. Àwọn oníṣẹ̀ṣe náà ní tiwa o, ọdún tiwa làwa náà ṣe. Ẹ̀rọ̀sà, orúkọ tèmi ni Ifágbóyèga láti Ìrírí Ayé TV. A fẹ́ jọ lákọ̀ọ́kọ́ náà ṣẹlẹ̀ bá wa sọ orúkọ yín. Orúkọ tèmi ni Ifánlá Benson. Ifánlá Benson. Torí gbogbo wa jọ péjú pésẹ̀ síbi ayẹyẹ ọdún Ifá ìṣẹ̀ṣe àti eégún arówó ìyábùnà láti ọwọ́ Ifáńgbọ́tèmi Benson àti rí nínú pé ọmọ bíbí inú yín náà ni. Ẹ jọ̀ọ́ ṣé ẹ lè sọ ohun tí ọdún ìṣẹ̀ṣe tó túmọ̀ sí àti pàápàá jùlọ àti ọdún egúngún arówó ìyábùnà. Ó ṣe bàbá mi, inú á dùn ọkàn abalẹ̀ wà rẹ́rìn ayọ̀. Àmín sà. Lórí ìbéèrè tó béèrè yẹn, ọdún ìṣẹ̀ṣe wà fún pé àwọn oníṣẹ̀ṣe tí a máa ń ṣe ìṣẹ̀ṣe ní ọdọọdún August 1920. Àmọ́ ṣe rí eégún yìí bí eégún ṣe wáyé ní pé òrìṣà tí wọ́n fi bí àwa nílùú wa nìyẹn ní Ìpẹ̀rù. Àbóyè ń sìn, òrìṣà yẹn ni wọ́n fi bí wa, lóṣà méjì tá à ń bọ nílùú wa ń Ìpẹ̀rù ní eégún. Egúngún. Bẹ́ẹ̀ ni eégún wa, eégún Ìpẹ̀rù ni àkọ́kọ́ eégún nílùú Ìpẹ̀rù. Nígbà tí ilé tó wá dé Majidun bí ní àrá ní a máa lọ bí 40 years 45 years nísìn tí mo wà ní Majidun. Nígbà tí mo bí èyí tá à ń pè ní Ifáńgbọ́tèmi yìí, eégún yẹn, eégún Ìjẹ̀bú yẹn tí wọ́n ń sìn ní Ìjẹ̀bú yẹn la fi wá fún lórúkọ ní Majidun bí. So Ifá náà tó máa bí náà, Ifá náà tó wá jẹ́ Ifá eléégún. Ìyá mi gangan òun ló fún ní arówó ìyábùnà. Eégún tó máa tó orúkọ eégún ẹ̀ máa jẹ́ nìyẹn. Arówó ìyábùnà. Bẹ́ẹ̀ni, èmi ni ìyáàfin Ìyámọ̀jẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ. Bẹ́ẹ̀ni, èmi ni mo bí Ifáńgbọ́ tó ń ṣe ọdún eégún lẹ́nìí. Ó ti bọ Ifá lánàá. Tí wọ́n bá dẹ̀ ti bọ Ifá lánàá ní 19 August 20, eégún ẹ̀ máa jáde. Òun ni eégún arówó ìyábùnà tó jáde lẹ́nìí. Èmi gangan ni mo bí. Ẹ̀yin tí wà nílé lóko, ẹ ti gbọ́ ibi tí arówó ìyábùnà tó ti ṣẹ̀ wá láti ìlú Ìjẹ̀bú ní ìlú Ìpẹ̀rù tí wọ́n fi tẹ̀dó sí ìlú Majidun nílùú Èkó ń bíbá Ìkòròdú to be precise. Ẹ̀sìn mọ́ ṣẹ̀ṣe dá ṣẹ̀ṣe súnwọ̀n tó ẹnìkan tó ọ̀la ìṣáájú wa o.
lẹ lè kọ́ àwọn ọ̀dọ́ kí wọ́n mọ̀ nípa ìṣẹ̀ṣe? Ìwọ tó bá jẹ́ ọmọ ọ̀jẹ̀ má bora ẹ̀. Àwọn òyìnbó yìí náà gbọ́ wọ́n wá kọ́fà wọ́n gbé lọ sọ́dọ̀ wọn. Ọ̀gá mi ó má bá mi pupa ní ṣọ́ọ̀bù pé give your life to mo ní kí ló dé dandan ni. Egungun Arówó Ìyábùdó, ẹ jọ̀ọ́ ṣé lè bá wa sọ orúkọ yín? Orúkọ mi ni Fáṣèyí Àràbà. Ìfáṣèyí Àràbà, ẹ̀rọ àṣà o. Wọ́n ní bàbá gbọ́ orúkọ yẹn ó tóbi létí Àràbà. Mo kí ilé ẹ̀kọ́ sí bàbá mi. Inú wa dùn ọkàn wa balẹ̀. Àṣẹ o. Ẹ̀dí ṣàṣetì. Àṣẹ wà. Ẹ máa wo beautification tó wà nínú ìṣẹ̀ṣe. Ẹ máa wo nǹkan tí ó wà nínú ìṣẹ̀ṣe nínú àṣà àti ìṣe. Eléyìí jẹ́ kó máa yé wa wípé bàbá wa Ìfáṣèyí Àràbà wọ́n jẹ́ ọmọ Yorùbá àtàtà ta lè tún pè ní Oòduà tọkàntọkàn. Ṣé rí àwa youth òde ìsìn, ẹ jẹ́ ká gbẹ́sìn wa lárugẹ. Pásítọ̀ ó ṣèṣẹ̀ṣe, wòlíì ó ṣèṣẹ̀ṣe, àfáà ó ṣèṣẹ̀ṣe tí mo mọ̀. Pásítọ̀ wà lọ́dọ̀ mi tẹ́ kó wá tẹfá tó tẹfá lọ́wọ́ mi. Àfáà àjọ ń jẹ àjọ mu ni torí rẹ̀ kí n sọ pé babaláwo ẹjọ́ ẹ tún tọ́ wa sọ́nà. Àmọ́ àwa tí a gbẹ̀sìn lódì ẹ má yẹ ká gbẹ̀sìn lódì mọ́. Ẹ gbọ́ ẹ jẹ́ ká mú ìṣẹ̀ṣe yìí ká gbà á ká bu ká dì í mú ṣíṣí. Ẹ̀yin tí wà nílé lóko àti lẹ́yìn odi níbikíbi yòówù kẹ́ tí ń wò wá pátápátá ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu Àràbà yẹn. Wọ́n jẹ́ kó yé wa wípé unity ó ṣe kókó ó ṣe pàtàkì pàápàá jùlọ nínú àwa ọmọ ènìyàn pátápátá àwa tá a jẹ́ ènìyàn ẹlẹ́ran ara torí wọ́n jẹ́ kó yé wa wípé pásítọ̀ àfáà wọ́n wá bá wọn láti wá máa béèrè one or two things. Kí ni abẹ́jọ wà tí a lè rọra wa lọ́wọ́ fún? Ilé ìjẹ́ kó máa yé wa wípé unity is the best. Kí ni ẹ̀sìn àkọ́kọ́? Ara ẹni òun gangan lẹ̀sìn àkọ́kọ́. Òun ló fi wá jẹ́ kó máa yé wa wípé ìṣẹ̀ṣe làgbà, ẹ jẹ́ á tẹ̀lé ìṣẹ̀ṣe. Bàbá wa Àràbà, a dúpẹ́ lẹ́ẹ̀kan sí lọ́wọ́ yín. Ẹ ṣé púpọ̀, a dúpẹ́.